ìwọ ń béèrè ọ̀rọ̀ àwọn ọmọ mi lọ́wọ́ mi. Mo ti gbégbèsè látànà, mo ti yanjú ẹ̀, mo ti pè wọ́n, ẹ kó gbogbo ẹ̀ kúrò lórí social media. Mo ti jẹ́ kí Tóyìn àti Fúnkẹ́ àti Ìyábọ̀ mọ̀ pé ọ̀rọ̀ wọn ò kì í ṣorí social media mọ́, nítorí wípé wọ́n yọ̀ sọ́lọ́run lọ́rùn ni. Bẹ́ẹ̀ ni tówó bá ti dé èèyàn máa yọ̀ sọ́lọ́run lọ́rùn ni. Ẹ̀yin èèyàn wa, Madam SAJE ti jáde ó ti jáde wá sọ̀rọ̀ nípa wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀rin Tóyìn Abraham àti Fúnkẹ́ Akíndélé ní movie premiere arábìnrin tí a mọ̀ sí Ìyábọ̀ Òjó, tí orúkọ movie ọ̀hún sì ń jẹ́ The Return of Arinzo. Return of Arinzo ni orúkọ movie náà. Níbẹ̀ ni Fúnkẹ́ Akíndélé ti snọ́ọ̀bù arábìnrin tí a mọ̀ sí Tóyìn Abraham, tí ó kí tí ó sì dáhùn. Ó pè é lẹ́ẹ̀mẹ́ta pé àǹtí Fúnkẹ́ ẹ káalẹ́, àǹtí Fúnkẹ́ ẹ káalẹ́, àǹtí Fúnkẹ́ ẹ káalẹ́, kò dá lóhùn. Ẹ̀yin èèyàn wa, ọ̀pọ̀rọ̀ kágbọ̀n, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí Madam SAJE tí ó sọ nínú fọ́nrán yìí. Ó ti yá. Ikú ò ní payé ẹ̀yàn ọmọ mi, ní tẹ́nítìkà, ọkọ̀ túká kò ní bọ́ sáàrin ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ ṣe pẹ́ẹ́tì ẹ̀ bá mi sọ̀rọ̀, ẹ gbọ́rọ̀. God bless you, God bless you, God bless you. Yes, mo wá kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ pè mí lánàá, tẹ́ ẹ̀ ní ẹ̀rí kí n sọ̀rọ̀ lórí Fẹ́rànmi spiritual empire. Tá a bá yanjú nǹkan tán àwa kọ́ sórí èkó ni, ẹ má bínú. Lóòótọ́ ni sẹ́ẹ̀sì wa ti bẹ̀rẹ̀. Insta promo Fẹ́rànmi spiritual empire Insta promo ti bẹ̀rẹ̀ láti àná. Ó di ẹ̀yìn Insta ká tó parí ẹ̀. Yes, ọ̀sẹ̀ kan náà ni o. Ìwọ tó bá ní pé o fẹ́ sáré gbé gbèsè, orí wípé nǹkan yẹn jú ẹ lára jòlójòló, torí pé o mọ̀ wípé ẹ̀dínwó máa wà bẹ́ẹ̀, báwo dẹ̀ ní sanwó consultation, kò sí yẹn bẹ́ẹ̀. Mo sọ fún yín pé Fẹ́rànmi spiritual empire kò lọ́gàá, òun náà lọ́gàá, òun náà ni, torí pé Ọlọ́run ló sọ fún wípé kó máa rí bẹ́ẹ̀. Ẹ gbà bẹ́ẹ̀, ẹ mọ̀ bẹ́ẹ̀, Insta promo ó ti wà lọ́dọ̀ wa. Fẹ́rànmi spiritual empire ó ṣiṣẹ́ kú dànù ó bẹ̀. Ààbọ̀ bí lọ́dọ̀ sẹ́yìn bá ṣe bí ẹni pé ọmọ tó ń lọ kí ló ń ṣe ẹsẹ̀ títù tó ti ẹ̀ ojútùú ẹ̀. Ọmọ tó ń lọ ọmọ tó ń lọ ọmọ tó ń lọ bí o gbọ́ kí ló ṣẹlẹ̀. Tó o bá gbọ́ is first priority. Mo gbọ́ mi mọ̀ pé wọ́n lọ ní ìjọba. Mi mọ̀ pé wọ́n lọ ní. Mo bá owó ẹnìṣẹ́ mi YouTube mi ní ṣe. Ọmọ wọn bí YouTube